ẹ jẹ́ ká bá lè rọ ká ṣàgbéga tó gbòòrò. Kúnlé Òtútọ́ ń gbé. ẹ jẹ́ ká bá lè rọ ká ṣàgbéga tó gbòòrò. Kúnlé Òtútọ́ ń gbé. nílùú Ìwó Òdù ọba ohun. Ẹgbẹ́ owó kò ní ràn ayé tó fún ọpọlọ. ẹ ti mọ bí ta gbà wọlé lé. bàbá ẹgbẹ́ owó kò ní ràn àlìyáyé Ṣé Òtújáni? bàbá ẹgbẹ́ owó kò ní ràn àlìyáyé. Ṣé Òtújáni? orílẹ̀-èdè bàbá Gani Ìwó. Lórí òkè lẹ́wà tó dùn wá kò ní já ẹ bọ́. ìyá ẹgbẹ́ owó kò ní ràn màmá Ráfàtò. Sáràtù mi wẹ̀ ládé. ìyá ẹgbẹ́ owó kò ní ràn màmá Ráfàtò. Sáràtù mi wẹ̀ ládé. bílé bá a sọ ní àwọ̀ làwọn. Ọ̀tún ìyálòde ọmọ tádé ṣe mo gbà fún ẹ tó. ògóńgó lọ́ba ẹyẹ Alábí Ẹ̀kìnní. Chairman ẹgbẹ́. ògóńgó lọ́ba ẹyẹ Alábí Ẹ̀kìnní. Chairman ẹgbẹ́. ọkọ̀ mọ́lẹ̀ káàtó méjì pọ̀. Àrẹ̀múra òfò tírẹ́ṣọ́rà ẹgbẹ́ ni mo fẹ́ kí. amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa kí yín káàkiri tẹ́tí wò wá ṣàlàáfíà ni ṣó ń dùn fàájì òpin ọ̀sán náà ni lórí amóhùnmáwòrán nígbà tí amóhùnmáwòrán mídòmí ìjíròrò yìí làwọn wà ń bí láwálé náà wà ń bí pẹ̀lú mi kò ní bàjẹ́ Sunday ọmọ ayé ọbàṣọ gbogbo àjọpọ̀ àbí náà dáadé jẹ́ kí ni adúfẹ́ púpọ̀ adúfẹ́ ìyá fún yín fàájì òpin ọ̀sẹ̀ lélẹ̀ kò sí introduction identity bàbá wà tí bàbá bá ti wọlé ẹ ti mọ̀ ẹ̀yin bàbá mi káàkiri mo kí yín ẹ̀yin ìyá mi káàkiri ẹ̀yin lẹ́tún lè ní àtọwọ́ ọ̀dọ́ tó bá gbọ́ fàájì tó bá fẹ́ mọ orin gidi náà òun lélẹ̀ bàbá ń gà ní àgbàdo náà ìṣẹ̀lá lélẹ̀ on my way to London lélẹ̀ on my way to London àwọn yẹn kì ó láàrin ní gidigidi bàbá sì rọ́pì à ń tọ̀ ẹ jẹ́ agbádùn ẹ̀ díẹ̀ tí a ti dé kò sí fòyà rárá ẹ farabalẹ̀ fàájì òpin ọ̀sẹ̀ lélẹ̀ nígbà tí wà méjì rẹ̀ wà mí láwálé wà mí. bàbá Nájímù Aládé Ìsìnyàká. ọkọ Ìyábọ̀dé mi ọlọ́rọ̀dé. bàbá Sàmúrà ọmọ péré ńlá sísì Gàmbíà. ìkan nínú ẹgbẹ́. bàbá Sàmúrà ọmọ péré ńlá sísì Gàmbíà. ìkan nínú ẹgbẹ́. Àrẹ̀mú gbọ́n ládùn ni mo sì ṣe ó. Gani Mutajiro ọkọ̀ Kúdírà ládùn bárílé. nínú ẹgbẹ́ owó kò ní ìran lọ́kọ́ náà sì rádùúgbò. Mú ilé àkọ́mú. nínú ẹgbẹ́ owó kò ní ìran lọ́kọ́ náà sì rádùúgbò. Mú ilé àkọ́mú. Gani Àrẹ̀mú ọkọ̀ Mọ̀líkàdó. Adìyó jìmọ̀ orí olówó wá àríyá ẹ̀yìn. Amálè máa ń mọ bá Amálè bí mo rí Rasaki. Mo rẹ̀ ní àpọ́nlé. Amálè máa ń mọ bá Amálè bí mo rí Rasaki. Mo rẹ̀ ní àpọ́nlé. Alówó ẹ̀sìn àtọ̀ǹda bí kí ẹ sí o. Àjàdí lásìsì mo kọ́ Rashida ọlọ́lá. ẹgbẹ́ owó kò níran nílùú Ìwó ni bàbá fi wọlé lẹ́nu ẹ mọ̀ pé gẹ́gẹ́ bọ́n bàbá yìí ṣe máa ń ṣe àwo orin wọn wọ́n fi ń sọ pé nígbàgbà wọ́n máa ń fi ara balẹ̀ mú ni ẹgbẹ́ owó pọ̀ níran ilé ní ìlú Ìwó ibẹ̀ lọ́gbà wọlé tí wọ́n ti gbà láti president dọ́dọ̀ secretary dọ́dọ̀ gbogbo káàkiri bọ́ ṣe ń fún ọ lọ́wọ́ ẹgbẹ́ ọkùnrin láàmọ́ bóyá àwọn tó bá jẹ́ ẹgbẹ́ yìí tí wọ́n wà lẹ́gbẹ́ ìgbà yìí tí wọ́n bá ṣì wà láyé WhatsApp yẹn kàn sí wa bóyá ọmọ wọn ló wò wá ni bóyá wọn ẹbí wa bóyá ládùúgbò yẹn ni
ẹ kàn sí wa ká túbọ̀ gbẹ̀ gba ẹgbẹ́ ó lákùnṣe lè fún àṣà wa èdè wa ní àwọn ẹgbẹ́ jẹ́gbọ́n múlùdù àwọn ilé níbẹ̀ ni bàbá ti wọlé lè ní báyìí àwọn ilé ọmọ àwé tó London ní bàbá sọ̀rọ̀ gbàgbà tí wọ́n travel lọ lóyìnbó wọ́n lọ Sweden wọ́n lọ káàkiri ẹ farabalẹ̀ ẹ gbádùn yẹn wà lóde ìdíje ẹ láwálé máa ṣàṣeyọrí. nílùú Ìwó. gbogbo ẹgbẹ́ owó kò ní ìran. lọ́kùnrin àti lóbìnrin tó ń bẹ lẹ́yìn odi. lọ́lá Olúwa ẹ ò mà ní ránṣẹ́ tí ó. ẹ ò ní dọ́là rẹ̀ gígagíga là á máa fọjọ́. ẹ̀yin ẹgbẹ́ owó ò ní ìran ò ní kúrò lùwó ẹ ṣe. Ìwó mọ́tò ọba ọmọ bàtọ̀ ní mèrè ẹ ṣáà dúpẹ́. ẹgbẹ́ owó kò níran nílùú ìwé ni bàbá ń fún lọ́wọ́ látàárọ̀ akíwèé olólùfẹ́ wa káàkiri tẹ́ ń gbádùn fàájì òkú ọ̀tọ̀ tẹ́ ń kan sára sí wa dúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ lórí WhatsApp ẹ máa kàn sí wa náà àdúrà Ọlọ́run fún gbàdúrà wa náà ẹni gbádùn ìta fún lọ́sẹ̀ tó kọjá Nàìjíríà látọwọ́ olóògbé Síkírù Àyìndé Barrister náà nǹkan tí bàbá sọ ó jẹ́ kẹ́ rántí tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ tiwa ni nǹkan tó dáré lórí náà ní aṣáwá èdè wa ní apàdà sẹ́yìn náà lọ́wọ́ bí bàbá ti sọ oríṣiríṣi nǹkan tó sọ ń pa kóòkì nígbà tó jẹ́ tọ́rọ́ tó di 60 tó di 50 kọ̀ wá ẹ̀yìn bàbá kan ṣàdúrà pé ẹ̀rọ ti gbà yá àfi pé ká fi bàyín ló jẹ́ bàbá o àwọn tí bàbá kò kọ̀ lágbọ́n la gbé jáde fún mi nǹkan táwọn ṣe lórí ètò nìyẹn fàájì òpin ọ̀sẹ̀ ni Èjìrò yìí là Láwálé sísan iná ọ̀tún máa mọ́ gbà gidigidi ni kò ní bàjẹ́ nígbà tí àṣà wa èdè wa ọmọ ìwé tó London lélẹ̀ ìfọ̀ fẹ́ ṣàṣàlátù díẹ̀ fún wa ẹja tẹ́tí àwọn ká gbádùn. Bismillahi Rahmani Rahim ọba kò dáríjì ní ìgbé ní fáwọn òkúrọ́ ó dọjọ́ àgbéǹde wà ìlú yàmọ̀ ìsìn lílé mọ́ àṣìbínà. àṣàlátù là ń ṣe. ọba tó láyé o ìyẹ́ làwa jẹ́ Olúwa gbọ́ ìyẹ́ làwa jẹ́ a ó sì ní akínú ìyẹ́ làwa jẹ́ bàbá òwe f'Olúwa ìyẹ́ làwa jẹ́ káyọ̀ sàkà owó wa ìyẹ́ làwa jẹ́ ìrìn àjò mímọ́ ìyẹ́ bàbá làwa jẹ́ mẹ́kàdé Mádínà ìyẹ́ làwa jẹ́ ọba bí Olúwa ò sí ọ ẹ bá mi fòdodo f'Olúwa láìlá ìlàlá Muhammadu Rasulillah. kò má sábà méjì mọ́ ìkan ṣoṣo lọ́ba Olúwa mi. mo gbà pé Muhammadu òjíṣẹ́ Olúwa ni. Allahumma salli ala Muhammada wasaidi sadati Nabiya Muhammada ọba tó nípẹ́ nìgẹ̀ jàre má dojú tiwa kọ́lálẹ̀ ká máa lálẹ̀ kàn wá lọ́wọ́ ká má tọrọ jẹ kọ́lálẹ̀ ká máa lálẹ̀ kàn wá lọ́wọ́ ká má tọrọ jẹ. àtàyà ìlà àsàkìyà ìlà ìkẹ́ Olúwa ìlà ìkẹ́ Olúwa ìlà kò lọ bá mú wọn mọ́ ìlà kò lọ bá mú wọn mọ́ ìlà àtàyà salawatulillah àtàyà salawatulillah Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé kàláwò náà sọ̀rọ̀ ra wa jáde náà. àṣàlátù nìkan wá gbé wa láàárọ̀ apala àṣàlátù. Olúwa ò pé méjì ó sọ̀rọ̀ ra wa jáde náà. sọ̀rọ̀ ra. mo bá kúnra nígbà ìwé mímọ́ Olúwa sọ̀rọ̀ ra wa jáde náà. sọ̀rọ̀ ra. ọba lánà bí láti Mẹ́kà dé Mádínà sọ̀rọ̀ ra
dé bá wa. sọ̀rọ̀ ra wa jáde náà. sọ̀rọ̀ ra ẹ ṣeun ó ń ṣe ńlá ká Ànábì kaba. ó ń ṣe ńlá ká. kí làwọn ìfiyé wa ni pé àwọn onífújì gan nìkan kọ́ ló máa ń fi wọ́n sọ pé wọ́n fi kéwù nǹkan kan wọ́n ń ka kùránì nǹkan kan wọ́n ń ṣàṣàlátù ẹgbẹ́ bàbá ṣe mu bàbá ti mu látàbá gbé kéwù mu àṣàlátù fẹ́yìn ìyá yìí bàbá ó tún mu mọ́ wọ́n pò pọ̀ ẹ̀yẹn ní pé nǹkan tọ́wọ́ olérè wá ń ṣe é sọ bàbá yìí náà ti ṣe tipẹ́tipẹ́ sẹ́yìn náà oníkàlùkù kọ̀ àtọ̀ ń fata fi yọ sí ni ó bàbá fún wa látàárọ̀ bàbá ń fepo sí bàbá ń fi yọ sí bàbá tó kí ìkọ́ náà olówó gbà yẹn Abínúwáyé Síkírù mo mọ̀ pé olóògbé Síkírù Àdébáyọ̀ náà kí ẹni náà wà náà fún wọn lọ́wọ́ ń bẹ̀ náà tó bá ti wá dòdìdì tó wá lè máa jásí fún yín on my way to London bó ṣe lọ́nbẹ̀ tàbàtà tẹ́ bá gbádùn ẹ̀ lọ fàájì òpin ẹ̀sẹ̀ lélẹ̀. àlàyé ọ̀rọ̀ lórin tiwa díẹ̀díẹ̀ lóògùn fẹ́ máa súngbà kí jẹ́yìn tó diwọn àmúṣepọ̀ ẹ̀yìn ara bí. ẹyẹ bá mi káwọn ẹnìkan mi ti wá ní Síkírù Abínúwáyé ọ̀rẹ́ ọmọ ẹni ò ṣe pààrọ̀ ọjọ́ ńlá lọ́jọ́ tó ń sílé ní Ṣómólú Bàrígà tó gbélé ọlá kalẹ̀ tó kún régé ilé náà á tù ẹ́ lára. ọkọ̀ amúdá Síkírù mi Abínúwáyé wá mi àríṣẹ́. bàbá tó wà nílé Síkírù Abínúwáyé olówó ńlá ni bàbá yìí tí wọ́n ní wọ́n kọ́lé sí Ṣómólú Bàrígà ìtẹ́bájú olólùfẹ́ fáǹsì Síkírù Àdébáyọ̀ bàbá náà fún wọn lọ́wọ́ gbà yẹn náà òun náà ni bàbá Haruna Ìṣọ̀lá náà kí bá Síkírù Abínúwáyé ẹ jẹ́ ká fún wọn lọ́wọ́ ká gbádùn bí wọ́n ṣe kì wọ́n ká bá wọn wà ń lé yẹn díẹ̀ kó tó wà dúpọ̀ àbọ̀ sódì kì í. amúdá Síkírù mi Abínúwáyé wá mi àríṣẹ́. níbi tá a lágbára gbẹ́ẹ́ ṣe wàhálà àrò tí ò lẹ́gbẹ́ a sì máa àríṣẹ́. ibi tí alágbára ti ṣe wàhálà tó ń ṣe jàù arọ tí òdìdẹ tó jókòó síbi kan á dẹ̀ máa rí ṣe iṣẹ́ Olúwa ni. wọ́n san bí owó Abínúwáyé Síkírù mi Àyìndé o ọ̀rẹ́ ọmọ ẹni ò ṣe pààrọ̀. Síkírù Abínúwáyé. Síkírù Abínúwáyé. ọkọ̀ bákọ̀ ńlá hàn Abínúwáyé. ọkọ̀ amúdádò Abínúwáyé. ọkọ̀ Kúdírátò Abínúwáyé. ọkọ̀ Sárátò Abínúwáyé. ìjẹ̀ra ní Abínúwáyé. orí olówó Abínúwáyé. Olúwa máṣá ìjẹun ó dá Abínúwáyé. ìyàwó kàtà Abínúwáyé. bó ti nǹkan lé ẹ wọn ò lè bá ẹ lójijì rárá ní Abínúwáyé. bó ti nǹkan lé ẹ wọn ò lè bá ẹ lójijì rárá ní Abínúwáyé. ẹ ṣe ọlọ́ọ̀la ní Síkírù Abínúwáyé. gẹ́gẹ́ bí mo sá ti bá bàbá wa Síkírù Abínúwáyé àti bá wọn ṣeré díẹ̀ òdì kejì là ń lọ bá sí on my way to London nígbà tí sọ̀rọ̀ ń pa trip àwọn European tour bó ṣe padà dé jẹ́ gbogbo tó ṣe host àwọn club oríṣiríṣi nínú òyìnbó ṣe dùn kọ̀ọ̀kan káàkiri ìbẹ̀rẹ̀ ńlá ló máa já sí bíbá bàbá kan fún òyìnbó wọlé nìkan lè mọ̀ pé ó kì í síbẹ̀ lótò èní ó yẹ máa gbọ́. Crazy tunes on the beat. Fún èyíkéyìí ayẹyẹ yín, ayẹyẹ ìgbéyàwó tàbí ìsọmọlórúkọ, ayẹyẹ àpéjọpọ̀ fún àwọn ọmọ iléèwé ni àbí ayẹyẹ òmìnira tí a mọ̀ sí graduation. Kódà fún ayẹyẹ ìwúyè tàbí ìsìnkú àgbà, Panache Memories Event Center ní kí ẹ máa gbé ayẹyẹ yín bọ̀ o. Bẹ́ẹ̀ni, Panache Memories Event Center ló máa fún ayẹyẹ yín ní ìsọnilọ́jọ̀ tó máa gbé ayẹyẹ yín lárugẹ. Iná mọ̀nàmọ́ná wọn kì í ṣẹ́jú pàápàá. Ìpèsè yàrá tó tóbi sì ń bẹ fún àwọn àlejò láti múra tàbí láti pààrọ̀ aṣọ. Àyè ọkọ̀, parking space wọn láfiwé. Àfínjú ni wọ́n pẹ̀lú yàrá ìgbọ̀nsẹ̀ wọn tónítóní ló mọ́. Panache Memories Event Center wọ́n kalẹ̀ sí nọ́mbà 17/19 Agunlérí Street Àgódò Ègbè ní agbègbè Ìkọ̀tún Lẹ́kọ̀ọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0913-128-3133 tàbí 0803-078-8770. À ń retí yín o.
On my way to London, kò séwu rárá. There was no trouble nílùú òyìnbó. On my way to London, kò séwu rárá. There was no trouble nílùú òyìnbó. I thank God. Adúpẹ́ lọ́wọ́ Olúwa tó ń tì wá lẹ́yìn, tó ṣọ́ wa délé láti ìlú òyìnbó. Àrùnà Ìṣọ̀lá rèlú ọ̀pá Àrèlúwọ́bà. àrèlú òyìnbó má bàrè bọ́. Ìrè àkárí majority tó ń fẹ́ kí wá òwe. Ìlú òyìnbó dára púpọ̀ ká má purọ́. Lọ́ní àfíjì ìròyìn kan káfọ́jú bá. Ìlú òyìnbó dára púpọ̀ ká má purọ́. Lọ́ní àfíjì ìròyìn kan káfọ́jú bá. Ilé-iṣẹ́ ńláńlá Ó lọ lóríṣiríṣi. ilé-iṣẹ́ ńláńlá Ó lọ lóríṣiríṣi. ilé aláràbarà Ń bẹ nílùú òyìnbó. ilé aláràbarà Ń bẹ nílùú òyìnbó. ìlú òyìnbó Ó tutù mínímíní. ìlú òyìnbó Ó tutù mínímíní. nǹkan àwòyánú Ó lọ jàǹtìrẹrẹ. nǹkan àwòyánú Ó lọ jàǹtìrẹrẹ. ìyẹn ló mú mi rántí odù Tí mo dá níjọ́ sí. ìyẹn ló mú mi rántí odù. Tí mo dá níjọ́ sí. Bábowó kọ̀mọ́ níwé ló dá. Nílé ayé. Bábowó kọ̀mọ́ níwé ló dá. Nílé ayé. Education ń ṣe pàtàkì. Ká má kúrò. Education ń ṣe pàtàkì. Ká má kúrò. Àwọn ọmọ tí a bí Ẹ̀bẹ̀ là ń bólúwa. àwọn ọmọ tí a bí Ẹ̀bẹ̀ là ń bólúwa. jẹ́ kí a ró Ìtọ́wọ́ débi tó ga. jẹ́ kí a ró Ìtọ́wọ́ débi tó ga. ẹ̀ṣọ́ mi aládùn. Kábímọ bí lọ́yà bí adájọ́ bí dọ́kítọ̀ ká tó lọ láyé. orúkọ àwọn eléyìí ni On My Way to London. Ẹ̀yin bàbá ẹ gbé sórí WhatsApp bẹ́ẹ̀ ọdún wo ni bàbá pa ọdún ni bàbá lọ London tí bàbá ń sọ yìí èmi ò mọ̀ ẹ gbé síbẹ̀ jẹ́ àmọ́ mọ̀ pé mo náyìn bàbá púpọ̀ lóṣogbo lẹ́dẹ̀ nìbàdàn kò jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pọ̀ bàbá ẹ fi síbẹ̀ ọdún wo ni bàbá lọ sí ìlú London lélẹ̀ ẹja àwọn bó ṣe lọ ẹja tún gbádùn ẹ̀ díẹ̀ sí torí we are winding down. Ìlú wọn ni. Sẹ́kítìrì Ìlú wọn ni. ọ̀gá pólísì Ìlú wọn ni. ọ̀gá sọ́jà Ìlú wọn ni. senior service Ìlú wọn ni. irú wọn ni ò ń fẹ́. Ìlú wọn ni. Ẹni bẹ̀rẹ̀ kó náwó Ìlú ọmọ wọn ni. alálùbáríkà Ìlú wọn ni. ẹ̀yin ara mi. Olúwa fún wa lọ́mọ tí ó kàwé jìnnà tí ó ní sórí burúkú ẹ̀sà mi kí n gbọ́. Àrùnà Ìṣọ̀lá rèlú òyìnbó. Adéjàmí Adé Sweden. Adarí padà sí London. Ìṣọ̀lá gbàrọ̀ òmùdarí wálé. Ìṣọ̀lá gbàrò òun darí wálé o. Ìṣọ̀lá gbàrò òun darí wálé. Àrùnà Ìṣọ̀lá rèlú òyìnbó. bàbá tọ̀. Adéjàmí Adé Sweden. Adarí padà sí London. Ìṣọ̀lá gbàrọ̀ òmùdarí wálé. bàbá sí European bàbá náà dé Germany ọwọ́ dé Sweden ọwọ́ lọ káàkiri ọwọ́ tí wọ́n padà sí London ọwọ́ tí wọ́n lọ Rome bẹ̀ lọ́wọ́ gbà wálé bàbá ti jayé European tọ̀ lélẹ̀ ìtọ́wọ̀ ọ̀dọ́ wa ń ṣe ń sìn àwọn bàbá yìí náà ti ṣe tipẹ́ ó ní bàbá ń sọ bàbá náà ti jayé ká ó ti gbé àpàlà lóríṣiríṣi ìlú tó jẹ́ ìlú òyìnbó bàbá wa padà dé jẹ́ gbogbo wọ́n host wọn ẹja wọ́n fàájì yẹn ṣe lọ fàájì òpin ọ̀sẹ̀ amóhùn nígbà tí àṣà wa ìdẹ̀wọ̀ ìjìnlẹ̀ òyìn là láwálé wa bí Sunday Ayọ̀ bá sọ láti kí ni àwọn àbí agbóró gbọ̀n ìgbà tó gbọ̀n ìlú fẹ́ káàkiri ẹ̀yìn ti diaspora náà kò ní bàjẹ́ ẹ máa ṣá lórí YouTube kí a máa rántí ìṣe àti àṣà wa. Adéní tí orí wá. Ìdùnnú pẹ̀lú ayọ̀ Ẹ̀mí àbá darí wálé. ìdùnnú pẹ̀lú ayọ̀ Ẹ̀mí àbá darí wálé. ẹgbẹ́ wà dùwà Ikú já kúrò lórí mi. Àjàǹtí. àrùn kó já kúrò lórí mi. Àjàǹtí. Ẹjọ́ kó já kúrò lórí mi. Àjàǹtí. Òfò kó já kúrò lórí mi. Àjàǹtí. Àṣeyìí kó já kúrò lórí mi. Àjàǹtí. Ara mi ò. Ìtòwó tọmọ kó bá wà délé. Àrùnà Ìṣọ̀lá rèlú ọba. Àrèlú ọba. Àrèlú òyìnbó abárèbọ. Ire
akárí majority tó ń fẹ́ ti wá òwe. ẹ ṣe ẹ̀yin ará bí ẹ jẹ́ kó máa rówó tí ń ró tí a bá ràjò tí a bá délé ẹ kú lé làákàrà lé o ẹ kú àbọ̀ lára lé mákínní. ìyẹn ló mú mi rántí ẹgbẹ́ ọmọ Ìjẹ̀bú Igbó committee of gentlemen gbogbo yìí ni mo fi pátápátá ẹ̀. nígbà tí bàbá dé láti tọ̀ yẹn wọn committee of gentlemen níjẹ̀bú Igbó àwọn lọ́wọ́ host bàbá ń pé welcome party wọ́n ti welcome party ńgbà yẹn náà committee of gentlemen níjẹ̀bú Igbó ọlọ́wọ́ bàbá wà ń bíbà yẹn sí ẹ jẹ́ kí mi náà gbádùn díẹ̀ sí kí tó dágbére fún yín yóò di ọjọ́ mi. alájà sí ilé fàtòmí àmọ̀kẹ́ ò yére lójú mi àrí. bàbá aláàjì Lukman mi òkìkí ọlá ńlẹ́ o bàbá àkànbíyá adélágún àti aláàjì mi Fàtáyọ̀ Látúbọ̀sún ọmọ aláàjì yéèké ti balógun ẹ ṣé mo dúpẹ́ àti dání aláàjì mi Sálíù. ẹ jẹ́ sáré jà yín sí fẹ́yìn tẹ́ bá fẹ́ ṣe ayẹyẹ nítorí owó pọ́kú tí ẹ̀ fẹ́ sanwó ìbẹ́sẹ̀tà tó pọ̀ jù tó máa gani láyà bó ṣe máa ń sọ ilé ayẹyẹ Panache Memory Event Center ó wà ń bẹ̀ ní Ẹ̀gbẹ́ ní ìlú Ìkọ̀tún ń bọ̀ láti Ànàpájà tẹ́ bá ti gbà Ìkọ̀tún wọlé mo jẹ́ láti Sẹ̀lẹ̀ ni tẹ́ bá ti lọ́pẹ́ ńlọ Ìkọ̀tún Sẹ̀lẹ̀ bus stop ni bó dẹ̀ jẹ́ láti ń bọ̀ láti airport náà ni tẹ́ bá ti gbà ní Èjìgbò wọlé Panache Memory Event Center wà ń bẹ̀ lọ́wọ́ lẹ́ máa jáde olówó ẹ̀ náà sí fẹ́yìn tó jẹ́ pé fẹ́ ṣe ayẹyẹ ìsìnkú àgbà fẹ́ ṣèkómọ ní ẹ̀yìn iléèwé lóríṣiríṣi bó dẹ̀ jẹ́ ìyàwó náà ni lówó tí ò ní gani lára ó wà ń bẹ̀ nínú àwòrán yẹn tó wà ń bẹ̀ rí gbogbo ẹ̀ mọ́ déédéé ni yàrá tẹ́ fẹ́ fi pààrọ̀ gan wà ń bẹ̀ jẹ́nẹ́tọ̀ kan tó dúró lẹ̀ ó jẹ́ ibi tẹ́tí fẹ́ lu tọ́lẹ̀ tó sì wà lára ní parking gan wà ń bẹ̀ tí wọ́n ní máa lé káàkiri ẹ kàn sí wa Panache Memory Event Center ní ìlú Ègbè nǹkan tó wà bẹ̀ fáyẹyẹ tó wà fẹ́ ṣe bàbá tí àwọn olóògbé yìí ti ló máa ní tó bá fi gbọ́ àmọ́ kọ́lọ́bà àti ọ̀sán ẹ̀fẹ̀ rẹ̀. lọ́jọ́ tí mo dé yẹmi agbọ́n ẹ̀yìn ara bí welcome dance bí wọ́n ṣe fún wa ó kọ yọyọ lábẹ́ ọjọ́ yẹn ó kọ yọyọ. bàbá tó ṣe welcome dance wọn lẹ́jẹ̀ Ẹ̀gbẹ́ Igbó àwọn gbádùn ara wọn ń gbó kan yọyọ ìjíròrò yìí là lélẹ̀ bá dúpẹ́ lọ́wọ́ Láwálé torí níta ti wà tá ti yà òní ẹ̀ ṣe kí ló tàwọn iṣẹ́ tiwa ní agbọ́dọ̀ mú ní dùn pàápàá yìí bàbá àtẹ̀yìn màmá wa tẹ̀ mọ́ fún ní gidi ọmọ ọ̀dọ́ náà sọ pé àwọn ò tẹ̀ gbọ́n orin tẹ̀lé àpáta wọn tí wọ́n ètò yìí àwọn tí ń gbọ̀n wọn dẹ̀ ti ń gbàdúrà kí káàkiri ẹ̀ǹtẹ̀ tí wọ́n wà ní káàkiri Ìbàdàn ní o ní ìlú Òṣogbo nílọrin káàkiri ẹ̀yìn tèkó náà ti bàtí ìdásọ́ra àti ìlọ fàájì òkú ẹ̀sẹ̀ lélẹ̀ on my way to London ní àwo tí a yọ̀nà lé ní látọ̀ Babanga ní àgbà Haruna Ìṣọ̀lá bàbá Musiliu Haruna Ìṣọ̀lá ẹ̀gbọ́n tiwa náà ní Akínyọ̀dẹ gbẹ́ngbẹ́ kò ní bàjẹ́ lágbára náà àtúnyí ní ọ̀sẹ̀ ìgbọ̀ Crazy Tunes on the beat. Fún èyíkéyìí ayẹyẹ yín, ayẹyẹ ìgbéyàwó tàbí ìsọmọlórúkọ, ayẹyẹ àpéjọpọ̀ fún àwọn ọmọ iléèwé ni àbí ayẹyẹ òmìnira tí a mọ̀ sí graduation. Kódà fún ayẹyẹ ìwúyè tàbí ìsìnkú àgbà, Panache Memories Event Center ní kí ẹ máa gbé ayẹyẹ yín bọ̀ o. Bẹ́ẹ̀ni, Panache Memories Event Center ló máa fún ayẹyẹ yín ní ìsọnilọ́jọ̀ tó máa gbé ayẹyẹ yín lárugẹ. Iná mọ̀nàmọ́ná wọn kì í ṣẹ́jú pàápàá. Ìpèsè yàrá tó tóbi sì ń bẹ fún àwọn àlejò láti múra tàbí láti pààrọ̀ aṣọ. Àyè ọkọ̀, parking space wọn ò láfiwé. Àfínjú ni wọ́n pẹ̀lú yàrá ìgbọ̀nsẹ̀ wọn tónítóní ló mọ́. Panache Memories Event Center wọ́n kalẹ̀ sí nọ́mbà 17/19 Agunlérí Street Àgódò Ẹ̀gbẹ́ ní agbègbè Ìkọ̀tún Lẹ́kọ̀ọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0913-128-3133 tàbí 0803-078-8770. À ń retí yín o. kárí wa olùwà kó fàdùn kárí wa. ẹ̀yin sọmọrí tẹ́ wá bá wa ṣe àtẹ̀gbẹ́ ọmọ Ìjẹ̀bú Igbó committee of gentlemen Olúwa kó fàdùn kárí wa. ẹ ṣe àdúpẹ́ ẹ̀yin ará bí jágbá ọmọ àbíjá ọkọ̀ wúrà ọlá bàbá Sídíkà bàbá àbèjì àwọn ni bàbá ẹgbẹ́ wọn. Ìjẹ̀bú Igbó.